gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa ìyáde. Ẹ ṣọ́ra yín olóòtú. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masọ̀yìnbó. Ẹ̀yin náà ẹ pẹ̀lẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà owó yín nìyẹn o. Èmi mo ní. Pẹ̀lú ọkọ̀ kan. Àdúpẹ́. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè 10, kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa ní bá tán. Ní ò burú. Kò burú. Ojú àti mú. Kò tó gbogbo ẹ̀ ò tó rí gbé sáré. Àmọ́ ṣáà ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ṣáà ti bẹ̀rẹ̀. Ó yá ayérayé ìjìnlẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa. Yóò bẹ́nu mi báyìí ti ìpínlẹ̀ Èkó ṣì ni mò ń lọlé báyìí ṣó ti yá ó yá ẹgbẹ́ àwọn ìbéèrè ń jáde ká mọ́ ìbéèrè lẹ́yẹyọ ṣó ti yá ẹ tètè èmi ò bá yín rojọ́ jù o. Tẹ bá wà ní ẹgbẹ́ tẹ bá wà lẹ́gbẹ̀rún lọ́nà 100 wálẹ̀ tẹ́ ẹ̀ sọ èdè mi yàtọ̀ sí èdè Yorùbá lẹ́yìn ètò àfúnyín nílọ́po owó lẹ́ẹ̀mejì. Gbogbo ẹ̀ la máa ń wò lé. Tẹ bá wà ní ẹgbẹ̀rún 10. Àní kẹ́ máa mú lọ. Tẹ́ sì ní ìbéèrè lè. Ṣùgbọ́n tẹ́ bá ní ẹ fẹ́ máa dáhùn gbogbo ìbéèrè yín, tẹ́ bá ti ń dáhùn owó yín á máa gbé pẹ́lí lọ sókè sí. Ṣé ẹ̀yin nìkan lẹ wá bí lénìí? Lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi nìkan sálẹ̀ sí rí. Àmọ́ a lè sọ, Mọ̀mọ́dé Ọlá lè yọjú lójijì. Wọ́n lè yọjú lójijì. Ṣáàjà mọ̀ wò. Olóòtú ẹja wọnú ìbéèrè lọ. Ẹ̀yin sí ẹ̀kọ́ tí ẹ sọ orúkọ ifú àmọ́ pé. Nídìí o. Mo rọ́gọ́ mo lè sọ mi ò fẹ́ sọ̀rọ̀ bọ́ mi ò tí ì sọ jálẹ̀. Bá mi yọ bọ̀ sí ẹ. Ara o ẹyọ ayé mà níkà o ayé mà lé o ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀. Ó dà mi ò bá yín rẹ́rìn mọ́. Mo fẹ́ràn ìmúra yín. Ẹ ṣé. Ó nẹgbà. Adúpẹ́. Ó mọ̀mọ́. Ọmọ tán. Olúwa ṣeun. Ó dúró tán. Ọpẹ́ f'Olúwa. Kí ló ń pa yín lẹ́rìn? Kò sí ṣe mọ̀ pé ẹ̀kọ́. Ǹjẹ́ ń ṣe kò dáa. Ẹ̀yin lẹ rẹ́rìn lẹ́ẹ̀kan. Èmi nísìnyí mo wá rẹ́rìn tèmi. Bó ṣe dà nìyẹn, ayé ń lọ. Ó dà ìgbà ọlẹ́ ti bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ adẹ́rìn-ín-pòṣónú yìí gan-an. Àwọn ìgbà yẹn wà ní ìwé ìròyìn. Ẹ já wọnú ìbéèrè. Mi ò rò pé mi ò bá yín ṣeré kọ́ lọ kà ní ìwé ìròyìn. Ó yá owó lèmi wá gbà mi ò wá ṣe ìfọ̀rọ̀wẹ́nu àbí bọ́ọ̀lù máa ń sọ yẹn mi ò ṣe. Ó yá ẹ fún mi ìbéèrè. Ẹ̀yin gan rẹ́rìn ẹ mọ sí ẹbí dẹ́ ṣe síbí ẹ̀rẹ́ pa yín. Yorùbá bọ̀ wọ́n ní ayérayé ìjìnlẹ̀ ìfẹ́ o àsùnkáká kì í gbọ̀fẹ́ àwọn wo ni Yorùbá ń pè ní àsùnkáàká àbí kí lélẹ̀ kíre ẹ̀yin náà wo àbẹ́ẹ̀ níní ẹ wo ìkànnì yìí o apọ̀mọlẹ́kùn jàyè ẹ wá dé fìlà dúdú kí lélẹ̀ àsùnkáàká ntí mi ò lè pè bó mo fẹ́ mọ tán pè bẹ́ẹ̀. Àwọn wo ni Yorùbá ń pè ní àsùnkáàká àwọn tó ń sùn kiri ni. Kí ni wọ́n á ń pè wọ́n àwọn wo ni. Àwọn tó ń sùn kiri oríṣiríṣi èèyàn ló lè máa sùn kiri. Àbí? Pọ́dà pupa tí yóò sí ẹni sórí ẹ̀rí. Ẹ jọ̀ọ́ mo máa ń rí yín ẹ jọ̀ọ́ ó yẹ bá mi ẹ fún mi ní. Àsùnkáká. Ẹ má tí ì sọ kọ́ máa yọ ẹ pọn àmọ́ ẹ fún mi ní ìtọ́sọ́nà.
asùnkaka kì í gbọ̀fẹ́. Kí ni ọ̀fẹ́? Ọ̀fẹ́ tí a sanwó fún. Free. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ni. Wọ́n wá ní asùnkaka. Kí ni èèyàn tó ń sùn ní kéèyàn? Asùnkaka. Ó ti yé mi. Asùnkaka kì í gbọ̀fẹ́. Asùnkaka lè túmọ̀ sí bóyá ẹni tó máa ń sùn wọra àbí? Ìwọ ni ọ̀fẹ́ nínú gbogbo ẹ̀. Ó yá ẹ máa ṣì sọ́lọ ẹ ṣì tọ́ mi sọ́nà lọ́nà. Ṣé ẹ mọ̀ pé sùn èèyàn tó dijú tó sùn ó sùn. Bẹ́ẹ̀ni. Ó ní oorun kan téèyàn máa ń sùn ta ni sùn tó jẹ́ pé èèyàn ò ní dijú. Ó kú nìyẹn. Kò kú. Nísùúrù. Asùnkaka. Asùnkákàkiri tó ń sùn ká. Mo sọ yẹn. Sùn. Èèyàn lè sùn kó dijú kó sùn. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n sísùn kan tún wà tí ó jẹ́ wípé. Àwọn oníṣìnà. Ẹ bá ti sọ àwọn oníṣekúṣe. Àwọn oníṣekúṣe wọn kì í gbọ̀fẹ́. Wọ́n ń gbọ̀fẹ́. A sanwó bẹ́ẹ̀ ni. Asùnkaka kì í gbọ̀fẹ́. Aṣẹ́wó onínàbì. Bẹ́ẹ̀ ni àwọn ni asùnkaka. Ẹyin imú yín rè kan bó yẹn. Ṣá máa ń búyàn bí máa ń búyàn o. Ẹ̀yin èèyàn mi ṣe mọ̀ pé ẹni tó bá béèrè ọ̀nà kì í ṣìnà. Tó bá jẹ́ ti ká fi owó ránṣẹ́ láti United Arab Emirates àbí láti Australia àbí láti UK láti US àbí ní Canada ẹ má jẹ́ ká pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Tap send ní kẹ́ lò. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ gba tap send sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín. Kẹ́ ẹ lo Máṣọ́yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé. Ibi tó wá dùn sí ni wípé fún $20 àkọ́kọ́ àbí jù bẹ́ẹ̀ lọ tí ẹ bá fi ránṣẹ́ tap send á wá fún yín ní $20 padà. Ṣé ti rí i pé ìrọ̀rùn ló bá dé? Ẹ fi $20 ránṣẹ́ wọ́n tún dá owó yín padà fún yín fún ìgbà àkọ́kọ́ ni o. Ó yá ẹ gba tap send sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín lẹ́ni àbí kẹ́ ẹ ya àwòrán tí ó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Ó yá pẹ̀lú tap send ìrọ̀rùn ló bá dé o. Pum. Àmọ́ o. Ó yẹ ẹ bá mi kà á. Bí o mọ ibi. Ok kí n káàbì. Báyọ̀ òkè yẹ. Mo dẹ̀ ti dánú. Mo dánú fáralé, mo dánú fẹ́rù ọ̀nà. Ipe níbi bíi. Ká sì máa wò ṣá. Kí ni ìyàtọ̀ láàrin ìgbálẹ̀ àti ìgbálẹ̀? Ìgbálẹ̀ àti ìgbálẹ̀. Ó yàtọ̀. Bẹ́ẹ̀ ni, kí ni ìyàtọ̀? Ìgbálẹ̀ ṣé ọ̀rọ̀ ìṣe ni àbọ̀rọ̀ orúkọ? Nítorí ìgbálẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìṣe. Ipe bóyá ń gbá ilẹ̀ díẹ̀. Àbí ìgbálẹ̀ náà tí wá jọ́rọ̀ orúkọ tó jẹ́ pé ìgbálẹ̀ fúnra rẹ̀ oṣooṣù ìgbálẹ̀. Ọ̀rọ̀ dẹ̀ kì í sí rẹ̀. So ẹ ti yọ sóò yẹn ẹ ti ẹ̀ yọ kẹ́ ẹ tó sọ. Bàbá mi ọ̀la ṣàánú mi. Èwo wá ní ìkejì yẹn? Ìgbálẹ̀ ni ọwọ̀ téèyàn fi ń gbálẹ̀. Kí wá ní ìgbálẹ̀? Wọ́n ní kinní kan ńlá tí ń kẹ́yìn. Eégún ńlá. Tí ń kẹ́yìn ìgbálẹ̀. Kí ni ìgbálẹ̀? Ọdún eégún. Àbí? Ṣé dúdú eléyìí tó máa ń ṣe níbi Òṣogbo àbí tó ń ṣe ní Àkúrẹ́? Gbogbo ìlú ló ti ń ṣe. Mi ò tí ì sọ o, mo sọ pé ẹ jẹ́ sọ mi ò tí ì ṣe mo sọ jálẹ̀. Bọ̀dá ẹ̀ gbé bọ̀dá ní ti òyìnbó bù ọ̀dá. Mo ṣe aláwìyé ṣe ẹ̀ka aláwìyé. Rárá mo ka aláwìyé. Tẹ bá ka aláwìyé bù wọ́n á wá fi ọ́ wọ́n á yan wọ́n á wá fi dí àti há sẹ́yìn ẹ̀. Èmi ka Yorùbá dáadáa ni sóyè yín. Àkúrẹ́. Kí ló ń pa yín lẹ́rìn? Ọmọ tí wọ́n kí ló parẹ́. Broda ẹ̀gbọ́n yàtọ̀ ẹ̀gbọ́n jẹ̀gbọ́n èwo ni bùọ̀dá?
but ẹ̀sìn àwọ̀rò rèé o ẹ̀sìn burúkú rèé ẹ̀sìn burúkú mi ò dẹ̀ tí ì wá ṣì ìbéèrè kankan o. ẹ̀ẹ̀kan tí ẹ̀ tí ì gbà kankan. mo ti gbà kínní mo gbà sùkákà ọ̀ya èlé ìyàtọ̀ ìgbálẹ̀ mo ti sọ ìgbálẹ̀. bẹ́ẹ̀ni ìgbálẹ̀ ọdún eégún ni ẹ fílẹ̀ bẹ́ẹ̀. bá mi yọ. ẹ ti rẹ̀ mí wálẹ̀. ẹ rẹ̀ mí wálẹ̀ gidi gan. wọ́n ní eégún ńlá tí ń kẹ́yìn ìgbálẹ̀ ibi tí ilé eégún ibi tí àwọn tí wọ́n ti ń wọ ẹ̀kú eégún ibẹ̀ ni. ṣé ẹ wá rí pé ẹ ṣe dà kọ́yẹ́ tẹ̀ fi wá juwọ́ sókè nígbà tí mo sọ pé ọdún eégún. ìgbà tó bá ń ṣọdún eégún náà ń wọlé eégún. ibi tó wà yẹn ti jìnnà ju kí la lè ṣe tí ó fi lè sún sókè díẹ̀ sí i. bàbá mi ọba kì í ṣọmọ onínàkúnà. kí ni. owó kì í síbí. owó wèrè ẹ má jẹ́ ń ṣìṣọ lórí afẹ́fẹ́ owó wo ló kì í síbí. owó ilé òkè ó ṣàn owó ilé òkè. pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì tẹ́ gbé wá eléyìí arèpò sọ́kọ̀ afẹ́ délàjì gan bẹ́ẹ̀ ni afẹ́ délàjì ọkọ̀ yín. ẹ dúró náà ìlú wo ó dàbí pé lóòmẹ̀lẹ̀ ti wá nítorí kò lè jẹ́ orílẹ̀-èdè wa ẹ̀ lẹ́fẹ́ fi lè ra epo ìlàjì sí ọkọ̀ tí mo gbé wá. ṣé kò lè ra ni. ó rà ẹ rí pò rà tán kódà ó rà jù. gbogbo wa ilé fi jẹun. ìyẹn ńkọ́. kí ni orúkọ inú mi dùn o mo gbàdúrà pé kẹ́ má bí mi ní òǹkà. òǹkà wo ni mo dẹ̀ wá rántí kí ló dé ẹ lo nǹkan fún mi ni. má darí kàn ni gbogbo eré ìbámu jù máa gbowó mi padà iṣẹ́ ìyẹn máa wọ ọ̀nà tí mo máa gbé gbà. ó dáa òǹkà wo ni. òǹkà ení òdo ẹ̀rin ẹ̀jọ ẹ pè pọ̀ èmi náà bí yín béèrè ó bí yín béèrè tó bá tẹ́ bá dára yín lójú ẹ pè pọ̀ tẹ́ bá dára yín lójú tó bá dá yín lójú pé ẹ mọ Yorùbá ẹ̀yin ẹ sọ béèrè yẹn ẹ sọ òǹkà yẹn èkìní pé mi ò mọ̀ mo mọ̀ àmọ́ ẹ sọ. ó dà mí ò mọ ẹ̀kọ́ mi. èmi ò ń kọ́yàn ní nǹkan lórí ètò èèyàn ẹ máa fi ilẹ̀ ni. ààfin kankan lẹ o. kí ni. bọ iye òṣà lè ṣe pẹ̀lú owó. èwo lógun àyàn léṣe yan bọ́ọ̀tì mọ́ mi ni ẹ tuntun yọ. èèmọ̀dé mi ò sọ̀rọ̀ mọ́ ẹja máa kà béèrè ká máa fìdáhùn sí béèrè. agbára tèmi gan ò ká mọ́ báyìí ẹ jẹ́ kí n pèèyàn wá ẹ jẹ́ n pèèyàn jẹ́ bá lè pèèyàn mo sọ fún yín pé mi nìkan kan mo dá wa jẹ́ n pèèyàn ẹni tí ò lè sọ òyìnbó. ẹ dúró ẹ má pèèyàn tó máa pin mí lẹ́mìí. mi ò pèèyàn tó máa pin yín lẹ́mìí èèyàn tó máa ṣàánú mi ni agbára mi ò kà mọ́ dàí pé n tí mo gbé wá ó kọjá mo ń bọ̀ ẹ ǹlẹ́ ẹ kú iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe látàárọ̀ ọmọ yẹn ó sunkún jáde ni ọmọ yẹn ó sunkún bọ̀ta ni olóòtú mọ̀ bí mi lẹ́jọ́ jù wọnú òbéèrè lọ. ìyá Adéọlá. ìbéèrè tó wà níbi ẹ̀jẹ̀ ká kí ni orúkọ ohun tí wọ́n fi ń ṣe ẹní pàtàkì àbí kí ni orúkọ ohun tí wọ́n fi ń ṣe ọyẹ ẹ wò ẹ̀hún náà ni. ronú sórí àgbàkodò. ẹ pẹ̀lẹ́. ẹní pàtàkì. mọ́ríwò. Yájọ́lá mọ́ríwò. kí ló wá ṣe yín lójijì tí mi ò bá gbà ní kẹ́ ẹ sọ. mọ́ríwò. 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 bá mi yọ. ewé ìran. ọmọ tẹ ẹ mọ̀ ẹ ó mọ̀ pọ̀ ju ọjọ́ orí yín lọ. ewé ìran ewé kí ni. ewé ni. àbí ewé ìran. àbí ewé ìran rere. mọ́ínmọ́ín la máa fi ewé ìran ṣe. òun náà wọ́n tún máa fi ń ṣe ẹni. tààrin ẹ̀yẹn ewé ìran yẹn àárín ẹ̀yẹn tó máa ti yọ òun ni wọ́n fi ń ṣe ẹni pàtàkì. ó lágbára o
ìyẹn ni wípé ẹ mọ ìwé ìran. Ọmọ Yorùbá òdodo ni mi mọ̀ mójú kúrò wo olóòtú ẹ mójú kúrò ń bẹ mọ̀ jẹ́ ká Fágúnwà bàbá Fágún ilé ìwé kan náà lájọ lọ àmọ́ ẹ mẹ́nu kúrò ń bẹ. Dárúkọ méjì tí Yorùbá ń pè ẹ ti rí. Chameleon. Orúkọ méjì tí Yorùbá ń pè wọ́n pè ní ọ̀gà wọ́n pè ní ọ̀gà ní kínní ọ̀gà ọ̀gà orúkọ kejì yẹn ó dà pé ó ṣàlọ. Ẹ mọ̀ sọ jalè ọ̀gá àtàlábà mọ́mí yọ ẹ̀rọ wà látẹ́wọ́ táwọn ilé pa bí pé mo gbà. Alábà ìjàpá nìyẹn. Ó yá èwo wá ní alá àti ọ̀gá ẹ̀. Alágẹmọ. Alágẹmọ ti bímọ àmọ́ ibi ó kù sọ́wọ́ alágẹmọ ọmọ alágẹmọ. Ẹ̀yin ò mọ̀wé yẹn ni. Kí ló wé yẹn? Alágẹmọ ti bímọ ẹ̀nà àìmọ́ jó ó wá kù sí ọwọ́ kíni. Màá gbowó yín lọlé gbogbo òwe tá a sanwó fún tí mo pa yẹn màá gbowó ẹ̀. Mo ṣàwọn kan èmi gan wá gbà wọn kan wá ní fún ara tèmi. Kí ni ìtumọ̀ òwe Yorùbá yìí? Àlà ni yóò fi ọ̀rọ̀ yẹn lágbára oko ọ̀lẹ hàn. Àlà ni yóò fi oko ọ̀lẹ hàn. Àlà túmọ̀ sí ṣíkìní. Ní àtijọ́ tí oko bá ti wà wọ́n máa ń pa àlà sí. Àlà ló máa ṣe pé ibi tó kò tiẹ̀ dèrè ibi tó kò ti ẹni yìí dèrè. Àlà àtẹni tí ò ń ṣọ̀lẹ gan àlà ló máa fokùn gbogbo èèyàn hàn. Ẹ̀rù bá lòwe yẹn yóò wáyé yìí sí. Ìtumọ̀ ẹ̀ ní pé ìtumọ̀ òwe yẹn ni pé bó o bá ṣe dúró nínú àwòrán náà ló ṣe máa rí rẹ̀. Mo tún fòwe dáhùn òwe ni o. Bí ọ̀lẹ bá ṣe oko ẹ̀ sí bẹ́ẹ̀ náà là á ṣe rí oko ẹ̀. Tó bá túmọ̀ sí ní ojú ayé ni pé bó o bá ṣe rere wàá bá rere bó o sì ṣe bí náà wàá bá bí. Bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò bá bó o múra síṣẹ́ gbogbo ẹ̀ náà á sì yàn. Mo bá yín gbé gba oríṣiríṣi ọ̀nà. Kí wá mílẹ̀ tó ẹ wá mú yìí tó dáa fún yín. Ọlọ́run á wà pẹ̀lú yín ayérayé ìjìnlẹ̀ fẹ́ ò ní padà lẹ́yìn mẹ́mọ́ sọ pé mo ṣí o. Ìgbìyànjú púpọ̀. Àlà ni ó máa fokùn ọ̀lẹ hàn. Ẹgbà àlà ló máa fokùn ọ̀lẹ hàn. Torí tó bá ṣe tiẹ̀ tẹ́lẹ̀ wọ́n pé ẹni tó lóko yìí ọ̀lẹ ni kò ṣiṣẹ́. Ẹ̀yin náà gbọ́ Yorùbá mo rí bẹ́ẹ̀ ẹ gbọ́ Yorùbá mo máa ń láìkí kí n bá àwọn tó bá ẹjọ́ mi pọ̀ díẹ̀ sọ̀rọ̀ Yorùbá méjì tí àmì orí ẹ jẹ́ dòdòdò ẹ fẹ́ jẹ́ dòdò ni òdòdó dòréré ní òdòdó dòdòdó ẹ fún mi ní àpẹẹrẹ ọ̀rọ̀ kan. Bíi àyẹ̀wò ẹ mọ̀ pé àyẹ̀wò dòdòdò. Àyẹ̀wò àbẹ̀wò dòdòdò ó di méjì ti pé méje tán àbẹ̀wò àyẹ̀wò àdánwò dòmídò ìdánwò ńkọ́ dòmídò àbẹ̀wò kí ni ìyàtọ̀ àbẹ̀wò àti ìdánwò? Àbẹ̀wò visitation ní ìsọ sí mo sọ dòdòdò àbẹ̀wò ìdánwò dòmídò. Ọ̀rọ̀ di ohun. Ṣé kí n fún yín lẹ́yọ̀ kan sí? Kí lèèyàn
téèyàn bá ń lọ kí ni step ní Yorùbá? Ìgbésẹ̀. Ìgbésẹ̀ dòmídò rárá téèyàn máa. Ìpele stage nìyẹn. Kí ni wọ́n ní ó fẹ́ fi mí ṣe? Ìṣísẹ̀. Títẹ̀ǹtẹ̀lé. Atẹ́gùn. Dòdòdò. Ó di mẹ́ta. Ó kù mẹ́rin. Atẹ́gùn. Ìyẹ̀wù. Dòdòdò ìyẹ̀wù ó di mẹ́rin. Kí ló dé? Inú mi ń dùn. Ìgbéraga dé, ẹ pẹ̀lẹ́. Kò yí sí i. Ẹyẹ yọ yí sí. Ẹ tún yọ kejì. Báyìí yọ kejì. Odò ẹ̀ṣin awọ́rò ayérayé ìjìnlẹ̀ fẹ́ ṣàánú mi. Ṣé wọ́n nífẹ̀ẹ́ lè hàn ṣàmọ̀ unique system? Ó yẹ tún yọ. Ẹ jẹ́ ìsálọ. Kí ló dé? Unique sisters. Ara ọ̀rọ̀ kan ní mọ ẹgbẹ́ yẹn ni a mọ̀ pé pọ̀ ní àpépọ̀ ni ọ̀rọ̀ kan ní ẹjọ́. Kò sí ọ̀nà kankan tó lè fi gòkè mọ́ báyìí. Ó sì lè gòkè. Ó sì lè tí n bá gba ilé. Ẹ bá gba gbogbo àwọn ìbéèrè. A ti sọ. Ẹ ti sọ. Àbẹ̀wò. Ẹ ti sọ àkànlò ńkọ́. Àkànlò dòdòdò mo fún yín. Fún mi ìmísí ló gbé wá o. Ìmísí. Ìmísí ni. A ti sọ 5. Ó gẹyọkan. Ó kù kan. Àkànpọ̀. Dòdòdò àkànpọ̀. Bí ẹlẹ́bẹ̀ẹ́ bí èmi àmọ́ pàṣọ lóyìnbó ni. Ó yá owó mi ó yá ẹ̀dá padà. Mo sọ pé mi máa gbà ẹ má máa fojú di mí mo lè dé 1 million yẹn padà lóò dá mi 1 million. Àwọn ń tẹ̀lé wa o. Wọ́n ti fẹ́ sọ àwọn unique sister. Dárúkọ oríṣi ẹyẹ méje. Gbogbo nǹkan yín ṣe wá jẹ́ méje báyìí. Wọ́n fúnra sí yín o. Ní èdè Yorùbá, ẹyẹ òwìwí, ẹyẹ àṣá, ẹyẹ àkàlàmàgbò, ẹyẹ odídẹrẹ́, ẹyẹ igúnnugún, ẹyẹ awó, adìyẹ ẹyẹ náà ni o. Ó ti pé èmi sọ ó yá mi ò sọ̀rọ̀ jù mọ́. Ó kù mẹ́ta lẹ́yìn ilé. Ẹ sì lè gbìyànjú. Àlọ́. Ọmọ ìyá mẹ́ta kan wà. Ẹrú kan ni wọ́n jọ ń gbé. Bẹ́ẹ̀ la ò máa gbà láàrin wọn. Ọmọ ìyá mẹ́ta kan wà. Ẹrú kan ni gbogbo wọn jọ ń gbé. Àdẹ̀wà máa gbà láàrin wọn. Ìkan ò ga jù kan lọ. Wọ́n jọ wà bákan náà. Ọmọ ìyá mẹ́ta. Ẹ fún mi ní ìtọ́sọ́nà díẹ̀ kékeré. Tí n bá fẹ́ jẹun mo nílò ọmọ ìyá mẹ́ta yẹn. Ṣé nǹkan tó wà lára wa ni àbínú tá a fi ń jẹun? Ó wà ní ilé oúnjẹ níbi tá a ti ń dáná. Ọmọ ìyá mẹ́ta kan wà. Àrò ni. Mi ò ní sọ̀rọ̀ jù nítorí tá a bá sọ̀rọ̀ yìí wá sọ pé ìgbéraga. Mi ò ní sọ̀rọ̀ jù. Bí a ti wọ́n ṣe ní. Ẹ dúró náà o èwo ni bọ̀dá àwọn parí ó yẹ kí ọwọ́ ti lé nìyà. Àmọ́ tí mo ń sọ yẹ kó yé yín. Ó yé mi. Ẹgbẹ̀rún 10 ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ yọ. Bọ̀dá tẹ sọ yẹn náà ó di máa. Mi ò sọ bọ̀dá. Ó dà mo fi yẹn lẹ̀ ilé ni mo ṣe. Kò dá bẹ́ẹ̀ ṣe ń ṣe kò dá. Ó kù 2 lẹ́yìn ilé. Ẹ gbìyànjú owó. Ẹ máa fún mi lówó o ládùúrù béèrè tí mo ti gbà. Ẹ máa fún mi lówó o. Fún ọwọ́ ni. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ní. Oye tí mo ní rèé mi ò jẹ́wó. Ẹ jẹ́ oye tẹ́ jẹ nìyẹn. Pa òwe méjì tó ní ẹṣin nínú. Òwe 7.
méje tán tó ní ẹ̀sìn nínú. Ó yẹ pa mẹ́ta. Mẹ́ta sì ń dà. Ẹ ṣe oúnjẹ ọkọ abẹ́ òwe ni. Erin. Erin ni òkì ẹṣin náà ń jókòó abẹ́ bó lẹ́nu ẹ ṣe fẹ́ dé abẹ́. Okay. Okay, yeah. Erin. Ibi térin méjì bá ti jà koríko ọbẹ̀ ni kò ní gbérí. Ẹ ti rẹ̀ mí wálẹ̀ gan. Ṣé wàá rẹ̀yìn tó bẹ́ẹ̀ ni? Ti rẹ̀ mí láti inú wá. Ẹ pẹ̀lẹ́. Erin lákàtà bó sì mọ́lẹ̀. Òwe ni. Kí ló pa yín lẹ́rìn? Erin. Erin. Àjànàkú àti erin kankan náà ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Bá a bá rí erin ká sọ pa rírin ó dáa. Ó ti pé mẹ́ta. Ó yá. Àwọn owó yẹn ṣe bí ó yẹ kó máa wá ni. Alẹ́ ni yóò kọ owó kan tí mo gbà lẹ́ẹ̀kan. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ̀. Kò lè bá mọ̀. Ó dẹ̀ dùn mí. Ọ̀rọ̀ tí parí òwe Yorùbá ẹ ọ̀rọ̀ tí olóko fi ń sunkún. Ẹ̀rín ló ń pa kí ni? Àwọn tí bá ń jẹ oko náà ni. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tó olóko fi ń sunkún ni àparò fi ń ṣẹ̀rín rín. Àparò ló fi ń ṣẹ̀rín rín. Àmọ́ tẹ́ ṣe ó kù díẹ̀ káàtó tí ì bá ṣe pé mo jẹ́ àgbàlagbà tí mo wá fi ìrírí kún ìrírí yín. Bẹ́ẹ̀ ni. Torí ẹ máa rí i pé mo kọ́ yín láwọn ẹ̀kọ́ kan tẹ́ ẹ̀ kọ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni. Mo kọ̀ wá kó mọ̀ dàbí pé olúwa ẹ gbowó yín lọlé. Bẹ́ẹ̀ ni. Lẹ ṣe ṣí. Mélòó gbogbo ìbéèrè. Ní gbogbo ìbéèrè. Mélòó èmi tí mo bíbélì láti ìbẹ̀rẹ̀ dópin. Ẹ sọ pé. Mo kà á Yorùbá báyìí lọ́jọ́ kan. Ẹ sọ pé ó dùn yín. Kò dùn mí o, kí ló dùn mí nínú ilé? Èmi fún yín ni mo bù yín ni. Kí ni? Ẹ bá ń gbẹ́bù inú bí mi àmọ́ mo ń pamọ́ra. Ẹ bá ń gbé ẹ̀bù kára tó kàn mí ju bó ṣe yẹ lọ. Ẹ̀rín tẹ́rìn yẹn ò dáa. Ilé kẹ́ bá fi kọ̀ọ̀kan. Ẹ bá ń gbé. Má sòyìnbó. Ètò ni mo sòyìnbó. Ẹ jẹ́ wo. Ilé kẹ́ bá fi. Ife. Owó tiẹ̀ ti tán. Kò sí. Owó ti tán. Kò sí. Owó fún yín 5,000 kankan. 5,000. Mi ò fún ẹ bá kọ ọmọ iná Constable. Mi ò fún yín ẹ̀ tó kọ̀ yẹn náà. Mi ò fún yín. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ ká parí ètò. Mi ò fẹ́. Ẹ ní sùúrù. Mi ò fẹ́. Ẹ ní sùúrù. Ìyá Adéọlá, ẹ ní sùúrù. Bẹ́ẹ̀ bá bí ẹni ilé èrè ìlàjì tẹ́ bí mi. Wọ́n lè gba ẹyọ kan báyìí. Kí ló dé tẹ̀ ń làágùn? Mi ò ní làágùn kí ni. Tẹ́ mi sínú bíbí pẹ̀lú adúrú béèrè tẹ́ bí mi. Ní bá kan sọ pé mo kọ́ yín pé ìrírí mo fi fún yín, mo kàn ṣe lásán ni. Kò sí àwọn tẹ́ fún wa ẹ̀ náà. Ó tó téyàn torí ẹ̀ wórí ètò. Mi ò bínú mọ́ inú mi ti yọ. Màá máa fi lè gbé omi gbóná lọ ibi iṣẹ́. Àkó àwọn èmi á sọ exercise book. Nítorí bàbá jẹ́ Ọláwá ṣàn àbí kí Fọlágadé fara ẹ̀ wá. Ẹ ṣáà mọ̀ mí rí. Mo mọ̀ yín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè tó tún jẹ́ ká ṣe tó tèmi. Ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó fọpọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ lọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Lédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ tọrọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ. Tẹ́ bá fẹ́ kópa àbẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fún wa ní sáà yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè, a dúpẹ́ lọ́wọ́ Ìyá Adéọlá. Ẹgbẹ̀rún ọgbọ̀n. Lẹ́jẹ́ Ọlálẹ́kan Fábílọ́lá lórúkọ mi ìjọba níbi ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà ọ̀rẹ́ adégbèjì sọ̀dọ̀ fúnko arọ́gbọ́dọ̀ ọ̀rọ̀dọ̀ fíbọ̀ àlédèjì ọba kódó dìgbà míì ire o. Ó pè wá mọ́ o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari máa sẹ́yìn bó ń bí. Kamari máa máa sọ̀yìn bó.
Kamari maso imbombi. Kamari mama simbo. Maso imbo mase so imbo. Kalejo malu ye de mi ni o so. Maso imbo.